أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وي mutanen nan ba su zo ku ba kai kadai ne ka zo yanzu nan za su zo kuwa 9:29 كده. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله أدوكف الله سبحانه وتعالى أترى إكاتي غفور الله محمد صلى الله عليه وآله وسلم وبعد ní èyí tí a ní gbára wa ní àsìkò lọ títí so nítorí ọ̀rọ̀ ní tó já sí wípé kìí ṣe ohun tí ó yẹ kó gbà wá lásìkò bẹ́ẹ̀ dẹ̀ ni kìí ṣe ohun tó yẹ kó gba táìmù wa torí ẹni tá fẹ́ fèsì fún yìí oye kìí ṣe pé bóyá ọ̀rọ̀ ìmọ̀ kan ni àjọ máa fà pẹ̀lú ń tọ̀hún kìí ṣe pé bóyá ọ̀rọ̀ kéwú kan lájọ máa ṣe kíni lájọ máa fà pẹ̀lú onítọ̀hún so bí kìí ṣe pé ìṣe nàṣíhà bẹ́ẹ̀ dẹ̀ ni ìsọ àsọ́ọ́lẹ̀ láṣẹ fún irú àwọn èèyàn báyìí so tí ń ṣe ọ̀kan lọ́mọ wọ́n ṣe ọ̀rọ̀ ọ̀kan lọ́mọ pẹ̀lú mi níbi títí ń sọ pé àṣírí àwọn kan ti tú so àṣírí àwọn kìnnì kan ó ti tú àṣírí àwọn kìnnì kan ti tú so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so lórí ọ̀rọ̀ tí Imran Abdulmajid Eleha sọ tí àwọn èèyàn ń gbé káàkiri tínú wọn ń dùn tí wọ́n rò pé wọ́n ti rí ẹ̀rí so tí wọ́n rò pé àwọn ti rí ọ̀nà àbáyọ tó dẹ̀ já sí pé ìṣìnà àtàìmọ̀ kan òun ni gbogbo àwọn nǹkan yẹn àti ìdọ́gbọ́n máa sá fún òdodo so ọ̀kan ló máa ń sọ pé àáfà àwọn ìyún àáfà Imran Eleha gẹ́gẹ́ bó ṣe sọ ni òbí mo ṣe ọ̀rá gbọ́ ó ní àṣírí àwọn Salafi 1992 gẹ́gẹ́ bí sheik àwọn Imran Abdulmajid Eleha ṣe sọ wallahi ilẹ̀ Yorùbá tọ̀ ọ̀rọ̀ Islam ilẹ̀ Yorùbá ó dọ́wọ́ alọ́bàáyẹ̀dà ká lọ́bàáyẹ̀dà bá wa ṣe kí ni kó bá wa ṣàtúnṣe rẹ̀ èyí tí mo fẹ́ sọ nípa gbogbo ọ̀rọ̀ tí ọ̀kan lọ́mọ sọ oye nǹkan méjì péré náà ni torí èmi ò ní ṣẹ̀ṣẹ̀ máa jókòó ti fídíò ọ̀kan lọ́mọ 1 hour kí wàá sọ pé mo fẹ́ máa analyze mo fẹ́ máa fèsì kí lè mo fẹ́ máa fèsì kí la fẹ́ máa jókòó fún láàrin 1 hour 2 hours lórí ọ̀rọ̀ ọ̀kan lọ́mọ so àìmọ̀ kan náà ni ó sọ síbẹ̀ kò sí àyà kò sí àdíìsì kò sí ìmọ̀ kankan so tó tayọ àwọn ẹjọ́ òsì kò sí táwa fẹ́ fi gbogbo àwọn yẹn ṣe oye so àmọ́ ìwọ̀nba ohun tá a bá lè sọ ní ìta fi ṣe lé ìtajà sípò àfi ṣe nàṣíà fún àfi sàsọ́lẹ̀ fún bóyá yóò ṣàǹfààní fún àbí yóò wúlò fún so òun ni pé àkọ́kọ́ náà n tí ń ṣe ìwọ ọ̀kan lọ́mọ gan-an ó ju kó tiẹ̀ rójú ráyè ipe ṣé nǹkan kan tiẹ̀ wà tó ń pè ní Salafi 1990 àbí kò sí wallahi n tí ń ṣe ọ̀kan lọ́mọ mi ò sọ́dẹ̀ àti sọ ara àti rárá wallahi alazim so àwa tí wàá jẹ́ nìkan tó yá sí pé so tọ́rọ̀ bá di ọ̀rọ̀ ẹ̀sìn kò sẹ́nì kan táwò lè fèsì fún kò sẹ́nì kan táwò lè ṣe kíni táà lè kojú tá bá sọ̀rọ̀ pé n tó ń sọ yérédèrèdè ọ̀rọ̀ ni so bí alọ́bẹ̀ẹ́dà ṣe dá wà nìyẹn
Oye, so àwọn tó bá ń lo ìjákin tí wọ́n síbi nǹkan mí àti ìranù mí, àwọn ni wọ́n mọ ibi táwọn ò lò tiwa sí nìyẹn. So irú rẹ̀ ọ̀kan lọ́mọ kọ́ ló ẹ kó tiẹ̀ kọ́kọ́ rójú ráyè pé àwọn kan wọ́n ń pè wọ́n Salafi 1990, wọ́n ń pè wọ́n Salafi 1990. Ìwọ tó já sí pé wọ́n rí nílé ijó káàkiri pẹ̀lú àwọn èèyàn, wal iyadhu billah. Ìwọ tó já sí pé oríṣiríṣi ilé ijó ni wọ́n ti máa ń rí ọfà, oríṣiríṣi pàtí, owó tó yẹ kó fi máa ṣe kéni, owó tó yẹ kó fi máa ṣiṣẹ́ fún alkiyama rẹ̀, ó lọ máa ná fáwọn olórin. Ìwọ yóò lọ fáwọn wàlá ọlọ́run bá o. So ìwọ yóò lọ wá fẹ́ máa fẹnu sí pé àṣírí àwọn kan ti tú Salafi 1990 gẹ́gẹ́ bí Sheikh Imran Eleha Abdulmajid ṣe sọ lágo mélòó. Wallahi irú rẹ̀ kọ́ tí gbogbo èèyàn bá tẹ̀ ń sọ̀rọ̀, ó yẹ kí wọ́n máa gbójú pamọ́ ni, ó yẹ kó wọ face mask nínú kó gbójú pamọ́ àbí kẹ̀ kó wọ face mask ìpé èmi irú mi kọ́ ló yẹ kí n máa sọ̀rọ̀ níbi kíní yóò nǹkan kan bẹ́ẹ̀. Wallahi tó yẹ kó máa ṣe nìyẹn, kò yẹ kó tiẹ̀ wá máa sọ. Àmọ́ ìgbà tó yá sí pé ò lójú tì náà, so téèyàn bá sì ti lójú tì anyhow ni ó máa ṣe. Wallahi anyhow ni ó máa ṣe. Àwa yìí ní ìsìn olójú ibi tó ti bá wa, olójú ibi tó ti rí wa láwa yìí. Wallahi kéjì kó bá fi ń fọra wa mọ́. So àmọ́ à ń dira wa mọ́lẹ̀ pẹ̀lú kíni, pẹ̀lú ń tá gbọ́yé nínú ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala. So nínú àǹfààní tó wà fún pé kéèyàn kéwú nìyẹn. So ẹni tó kéwú nínú àǹfààní tí kéwú máa ṣe lára rẹ̀ tí ó fi máa yàtọ̀ sẹ́ni tí ò kéwú ni pé táwọn èèyàn bá ń ṣe rédèrèdè, òun ó máa ṣe kíni, òun ó máa dá yàtọ̀ ní tiẹ̀, torí kéwú yóò máa kọ́bù ẹ̀ dáhùn, bẹ́ẹ̀ dẹ̀ ni yóò máa ṣe kíni, yóò máa mú mọ́lẹ̀. So ìwọ tó yá sí pé ilé ijó wọn máa ń rí ẹ káàkiri níwájú àwọn onífújì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó máa ṣe bí obìnrin. So obìnrin míì gan tó jẹ́ obìnrin mùsùlùmí, obìnrin míì náà àwọn obìnrin mùsùlùmí kò máa ṣe rédèrèdè tó ń ṣe yẹn náà. Wallahi. So òdodo bẹ́ẹ̀ ni ẹ tá sọ fún ẹ. Obìnrin míì, ìwọ náà imagine kíkú ká ẹ mọ́ gbogbo ohun tó ń ṣe yẹn. Kíkú ká ẹ mọ́ gbogbo ohun tó ń ṣe yẹn, ó tí ì rí gbogbo yẹn yanjú nínú ìgbésí ayé rẹ̀ fa ìrẹ́ ọ̀kan lọ́mọ. Ó wá fẹ́ máa fẹnu síbi pé àwọn kan àṣírí wọn ti tú Salafi 1990 tí Sheikh Imran Eleha Abdulmajid sọ abẹ́rẹ́ nǹkan aláìlójútì. Imran Eleha wo gan ló tún sọ̀rọ̀ nípa? Ṣé Imran Eleha tó já sí pé ó sọ pé ọmọ àlè ni? Wal iyadhu billah, a'udhu billahi minash shaitanir rajim. Ṣé Imran Eleha tó sọ pé tí wọ́n sọ fún gbogbo ayé tó gbé káàkiri pé ọmọ àlè ni? Ṣé eléyìí ni ṣé Imran Eleha yìí náà ló wá tún sọ fáwa lónìí pé gẹ́gẹ́ bí Sheikh Imran Eleha Abdulmajid ṣe sọ, gẹ́gẹ́ bí Sheikh Imran Abdulmajid Eleha ṣe sọ. Aláìlójútì ni ẹ. Wallahi ìntì rẹ ni tó ṣàfẹ́ kó ojú tì bí tiẹ̀, kódà bí ẹ̀yìn ní bídíà gan pẹ̀lú. So ẹ máa nínú ẹ̀sìn wa tẹ́ bá rántí lálẹ́ àná, èyí wà nù nǹkan tí mo ṣe kéde tí mo sọ pé ṣàdáwò ní bídíà rìn oye pẹ̀lú oníranra wọn. Àtà Imran Eleha yìí gan ò bọ́pá bọ́sẹ̀ lọ lórí ahọ́n wọn fa. Torí èyí ọ̀kan lọ́mọ yìí nìsín tí ń sọ rédèrèdè yìí nìsín ipe gẹ́gẹ́ bí Sheikh àwọn Imran Eleha ṣe sọ, oye tí ń sọ ọ̀rọ̀ rédèrèdè yìí nìsín kò pamọ́ fún gbogbo wa pé nínú àwọn ẹni tí wọ́n lálàsẹ́ ìgbésí ayé tí wọ́n yákàyákà ìgbésí ayé Imran Eleha, oye nínú wọn òun ni èyí ọ̀kan lọ́mọ yìí wà. Wallahi débi pọ́ kan lọ́mọ lọ sórí ilẹ̀ wọn nífa, orí ilẹ̀ àwọn àfáà Imran Eleha, bọ́ orí ilẹ̀ tí wọ́n ti ń kírun yìí di àbí orí ilẹ̀ skul wọn ìkánṣá tó lọ síbẹ̀ tí ń sọ pé òun rèé o, òun lòun wà lórí ilẹ̀ wọn yóò tó bá bí dáa tó bá bí ẹ̀dá Imran Eleha máa bọ̀ wá. Ọmọ ìyá dáadáa kan kálọ́bà ní ṣe dáadáa fún wọn. So a pàdé ní Mẹ́kà, ọmọ ìyá yẹn láti máa sọ fún mi pé tí ọwọ́ àwọn àfáà Imran Eleha bá fi lè tẹ tó bá fi lè tẹ ọ̀kan lọ́mọ, torí ọmọ ìyá yẹn nínú àwọn ẹni ọmọ ìyá yẹn àdúgbò pa àwọn àtàwọn àfáà Imran Eleha pọ̀ ní Èkó. Wọ́n sọ fún mi pé tọ́wọ́ àwọn àfáà Imran Eleha bá fi lè tẹ ọ̀kan lọ́mọ yóò sùn ẹ̀wọ̀n dáràn yóò sùn ẹ̀wọ̀n sàdánwò. Allah bá ní ṣe dáadáa fún ọmọ ìyá yẹn ní dákan. So fún délé yìí wọ́n yóò lọ wá ń sọ pé wàlẹ́ ògùn yẹn ìgbádùn lálàáfíà nífà ní àlàáfíà kankan rárá àti rárá. Ìwọ́n yìí lọ́wọ́ sọ fún wa pé ọ̀rọ̀ tí Sheikh yín ó tiẹ̀ kọ́kọ́ lọ tán àgbákò tó tiẹ̀ gbé sọ́nà ara rẹ̀ náà pẹ̀lú pé òun parọ́ mẹ́ni ẹlẹ́ni pẹ̀lú àwọn ọ̀rọ̀ kàbìtì tí ó kàn
tó ń lọ ń tọwọ́ bọ̀ nínú ìgbésí ayé ẹni ẹlẹ́ni tí èso ọ̀rọ̀ ẹ̀sìn sọ ọ̀kan lọ́mọ ọ̀rọ̀ rẹ kò gba kéèyàn máa pẹ́ jù mo tẹ́ ti pẹ́ jù báyìí ní lórí ọ̀rọ̀ rẹ oye ọ̀rọ̀ rẹ kò gba kéèyàn ṣe kíni kò gba kéèyàn pẹ́ rárá àti rárá kò gba kéèyàn ṣe kíni so kò gba kéèyàn so kò gba kéèyàn ṣe kíni kò gba kéèyàn pẹ́ rárá àti rárá so kò gba kéèyàn ṣe kíni kò gba kéèyàn pẹ́ rárá àti rárá ìwọ tó ń ya activity ìwọ àti ìyàwó rẹ oye activity ìwọ àti ìyàwó rẹ ìwọ tó yá sí pé ò ń yà tó send ẹ̀ sórí social media ìwọ tó yá sí pé ò ń yà tó send ẹ̀ sórí social media so ìwọ yìí ló àmọ́ sọ fáwa pé àṣírí àwọn Salafi 1992 so abẹ́ẹ̀rí nǹkan mọ́ tọ́ alọ́bẹ̀ẹ́dà yóò bá wa fọ̀nà mọ́ alọ́bẹ̀ẹ́dà yóò bá wa ṣe kíni yóò bá wa fi ọ̀nà mẹ́ o alọ́bẹ̀ẹ́dà yóò bá wa tọ́ ẹ sọ́nà o alọ́bẹ̀ẹ́dà yóò bá wa tọ́ ẹ sọ́nà o yóò bá wa fi èyí tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ àti tòótọ́ yóò bá wa fi ṣe kíni yóò bá wa fi hàn o so yẹn gbé ṣe lóhùn wọn jẹ́ jàre so abẹ́ gbọ́ nǹkan this guy is childish how is all this related to Islam olódò ọmọ ni ó gbọ́n tá à ń sọ ni à ń sọ pé ọ̀kan lọ́mọ kò sínú àwọn ẹni tí ó wà máa sọ pé àṣírí àwọn kan ti tú àṣírí Salafi kan ti tú ó gbọ́n tá à ń wí ni ọ̀kan lọ́mọ sọ pé sheik àwọn Imran Eleha ó tó àṣírí àwọn Salafi kìíní kan ṣé Imran Eleha tí ọ̀kan lọ́mọ sọ pé ọmọ àlè ni so childish kiri kí ló kàn mí pẹ̀lú ìgbé ó rí i pé tẹ́lẹ̀ náà mi wá sọ̀rọ̀ nípa ọ̀kan lọ́mọ torí kò sínú àwọn ẹni tẹ́mi lè máa jòkó sọ̀rọ̀ rẹ̀ àmọ́ pé ó wá jáde tí wọ́n ń sọ pé gẹ́gẹ́ bí sheik àwọn Imran Eleha ṣe tú àṣírí àwọn kan wá ẹ ká jẹ́ kó yé pé ó mọ tó ń ṣe Imran Eleha tó sọ pé ọmọ rẹ̀ ni àbí nǹkan kan bẹ́ẹ̀ Imran Eleha tó pa àwọn ọ̀rọ̀ kàbìtì mọ́ eléyìí ò tí ì tán àrẹ́ bẹ́ẹ̀ Imran Eleha tó lọ sórí ilẹ̀ yídì wọn àbí ilẹ̀ mọ́sálásí àbí ilẹ̀ kíní kan nínú àwọn ilẹ̀ wọn tó lọ sọ pé ìwọ rèé o Imran Eleha tó wá bí ẹ̀dá wa táwọn yẹrẹ ẹ má bọ̀ wá ṣé Imran Eleha yìí ló wá fẹ́ máa lò lẹ́rìí fáwà gbogbo yẹn ẹ̀ gbádùn wàláì lálàáfíà kálọ̀ bẹ́ẹ̀ dàbá wa ṣàánú yín kó bá wa fún yín lábẹ́rẹ́ àìsàn yín tí ń ṣe yín so fún délé àní pẹ̀lú eléyìí sọ̀rọ̀ kan tí ó gbà wá lásìkò lọ títí so gẹ́gẹ́ bí ìṣe tiwa so ìyẹn jẹ́ kó ṣe lóhùn oúnjẹ jáde so kọ́kọ́ lọ mójútó ara rẹ náà kọ́kọ́ lọ ṣètọ́jú ara rẹ náà so tó bá ti ṣètọ́jú ara rẹ tó bá ti yanjú so kó wá máa béèrè nípa ẹ̀sìn Allah bẹ́ẹ̀ dà tó bá lè kéwú àsìkò tó yẹ kó tẹ̀ fi máa kéwú lòfin lọ sílé ijó into advice ẹ̀ ń bì yẹn náà oye so in advice ẹ̀ ń bì yẹn náà nítorí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí nìsín ọ̀rọ̀ tó bùkátà sọ̀rọ̀ ìmọ̀ ni ọ̀rọ̀ yìí pé àwọn Imran Eleha àwọn fẹ́ máa tágà àwọn kan ní ọkọ̀ tí èyí ṣe ti wọn láti fi ṣe kíni láti fi ṣàwáhà ìlànà àwọn Salaf oye ọ̀rọ̀ tó yá sí pé ó bùkátà sí ìmọ̀ ni oye ọ̀rọ̀ tó yá sí pé ó bùkátà sí ìmọ̀ ni tó sì nídìí ìmọ̀ ìwọ sì rèé ìwọ ló ń fi gbogbo ọjọ́ ayé rẹ ló fi ń ṣe àwọn tí ò ṣe kíni ohun tí ò lálàáfíà ló fi ń ṣe káàkiri àsìkò tó yẹ kó lọ fi kéwú ẹ̀sìn tó yẹ kó lọ fi kẹ́kọ̀ọ́ tó yẹ kó lọ fi wá ìmọ̀ ó fi ń lọ sí patí ó fi lọ sí kinní kan ó fi lọ síbi eré táwọn olórin ṣe ó mọ̀ náwó fún wọn so dó kò sí tó kàn wá pẹ̀lú pé ò náwó fún wọn kò sí táwa fẹ́ fi gbogbo yẹn ṣe àmọ́ à ń tún fi advice ẹni pé tó bá fẹ́ dá sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn báyìí tó so papọ̀ mẹ́sìn báyìí kìí ṣe pẹ̀lú ọpọlọ ipò ń lọ sílé ijó òun lọ ń jó wájú àwọn oníjó àwọn olórin kìí ṣe pẹ̀lú ọpọlọ ọyún ló wà máa fi sọ̀rọ̀ nítorí ọpọlọ ọyún ti wà corrupted onídìí kan kọ́kọ́ fọ́ọ̀mátì ẹ̀ náà onídìí kan kọ́kọ́ wáìpù ẹ̀ dànù náà onídìí kan kọ́kọ́ ẹ̀dítì ẹ̀ náà ní ẹ̀dítì tí ó ṣe kíni tí ó lálàáfíà kó tó lè ṣe kíni kó tó lè gbé ohun tó lálàáfíà sínú rẹ̀ láti fi ṣe kíni láti fi wòye sí pé òkè ṣó yẹ kó lọ báyìí ṣó yẹ kó lọ báyìí so nítorí tí Imran Eleha bá sọ fún gbogbo yín pé sàlàfíà ipe òṣèlú ní gbogbo ẹ̀ bá mi béèrè lọ́wọ́ Imran Eleha ipe sàlàfíà wo gangan lòun wá ń ṣe torí Imran Eleha ó ṣe ìtlákọ̀ rẹ̀ ni ó sọ pé òkè o ipe gbogbo sàlàfíà tí wọ́n sọ yìí náà òṣèlú ni fa ayyatu salafiyatin yantasibu ilayha
sàlàfíà ó wà ní ìmọ̀ràn ilé à ń fara tì sí tí sàlàfíà bá jóṣèlú ibi tí gbogbo yóò ti lọ́pọlọ yín nìyẹn èyí tí ẹ̀ ti lò làákà yìí ni ẹ̀tọ́ ní ìmọ̀ràn ilé àsọ fún ní sí pé sàlàfíà òṣèlú ni ó yẹ àbí bẹ́ẹ̀ kọ́ èwo ni ìmọ̀ràn ilé àwọn fara tì sí tí sàlàfíà bá jóṣèlú ṣé sàlàfíà kan yẹn náà ní lòun náà ṣe kí ni lòun náà ń fara tì sí ni àbẹ́wò sàlàfíà ó sì pé méjì sàlàfíà ẹ̀yọ̀kan náà ni ó yẹ tó nínú kó já sí wípé ìsọkúsọ ọ̀rọ̀ pẹ̀mbélé ni tí ìmọ̀ràn ilé à ń wí àbí kẹ́ kí ìmọ̀ràn ilé àkómọ́ fara tì sí sàlàfíà kankan kó wà lórí bídí àdàtà dáadáa rẹ̀ tí ń bá káàkiri ló bá parí ló bá ṣe kí ni ló bá tán so ló bá tán so àmọ́ ńgbà tó wá sí pọ̀ ọpọlọ àwọn oníbídíà kì í ṣiṣẹ́ dáadáa oye kì í ṣiṣẹ́ dáadáa kálọ̀ bẹ́ẹ̀ dá ṣàánú so hadha huwa wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in so fún eléyìí ìrẹ́ ọ̀kan lọ́mọ ìmọ̀ràn tá a ṣe kí ni tá a dá ẹ̀ so àwa dá ìmọ̀ràn ni o kọ́lọ̀ ń jẹ́ kó wúlò fún ẹ so kọ́lọ̀ ń jẹ́ kó lè lò kọ́lọ̀ ń ṣe ní àǹfààní gidi fún ẹ kó lè ṣe kí ni kó lè apply rẹ̀ oye kó lè ṣe kí ni kó lè apply rẹ̀ ìyẹn jẹ́ kó ṣe lóhun oúnjẹ náà.